ẹ gbọ́ ẹ̀yin ọkùnrin kan tóbìnrin bá ti fẹ́ dóyin látòkè ẹ máa sọ wípé Ọlọ́run ò fẹ́ ọkọ ló lórí aya obìnrin ò gbọ́dọ̀ jókòó sórí oko yín látòkè láti dóyin pé ọkọ ló lórí aya is against the will of God. Wá gbọ́ o ìwọ ọkùnrin tó bá jẹ́ the type tó ń sọrú ẹ̀ fún ìyàwó ẹ̀ àbí tó jẹ́ the type tó kì í dó ìyàwó ẹ̀ dáadáa kó da omi ra àbí tó jẹ́ the type tó jẹ́ wípé sùngbàlájà ṣe ló máa ń fi ẹsẹ̀ ya ìtàn kó o tó dó ìyàwó ẹ̀ má jẹ́ kí ìyàwó ẹ̀ wá sórí platform mi o tètè ya fi mọ bẹ́ẹ̀ kó prevent ẹ̀ from coming on my platform because tí ìyàwó ẹ̀ bá wá sórí platform mi á mọ̀ wípé obìnrin tí wọ́n ń dó tí ò dá mi ra ìyà ayérayé náà fi ń jẹ o á mọ̀ wípé obìnrin láti fi òbòdó ojú ọkùnrin ó dẹ̀ láti dó ọkùnrin látòkè á mọ̀ wípé wọn ò gbúdọ̀ máa fi ẹsẹ̀ ya ìtàn obìnrin dó ó lè fi ẹsẹ̀ fa pátá ẹ̀ sílẹ̀ ó wà romantic ó fi ẹsẹ̀ fa pátá ẹ̀ dórí orókún bóyá obìnrin tó bá fi pé òbò ẹ̀ fẹ́ kó o dó so tó bá ti rí pé o jẹ́ ọkùnrin tó ní àwọn qualities yìí pé bí wọ́n ṣe rọra wọ́n ṣe máa dó obìnrin dámira wọ́n ṣe máa lá òbò obìnrin dámira bóbìnrin ṣe máa dóyàn látòkè fi òbò dójú tó jẹ́ wípé aṣọ wípé kó kọ̀ bọ́ sórí obìnrin àbí kó fẹsẹ̀ ya obìnrin àbí kó fi obìnrin sùn gbálájá ní má jẹ́ kíyàwó ẹ̀ wá sórí platform mi o òótọ́ ni mò ń sọ o prevent ìyàwó ẹ̀ láti wá sórí torí tíyàwó ẹ̀ bá wá sórí platform mi á lajú àwọn nǹkan kan tó máa béèrè lọ́wọ́ ẹ̀ o lè má ní answer fún ẹ̀rù po ó lè fún ẹ ní hypertension torí wàá rí pé ojú ẹ̀ ti là ọkàn ẹ̀ lè má ṣe gbìgbìgbìgbì ó lè máa sunkún kó máa fi ọkàn ṣépè fún ẹ pé ìyà ló fi ń jẹ òun látijọ́ ẹ̀ ìwọ dẹ̀kẹ̀rẹ́ ìwọ náà ò ní experience tó wá ń béèrè irú ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó wá lè ṣe kí ló fẹ́ ṣe sí so mo ń sọ níwájú Ọlọ́run àti èèyàn tó bá ti mọ̀ pé ò láwọn skills tètè ya prevent ìyàwó ẹ̀ lọ wo Facebook ẹ̀ tó bá ń follow mi kó make sure pé ó bá òun follow mi kó dẹ̀ block mi lórí phone ẹ̀ so that kò ní lè rí mi mọ́ otherwise o ò lè treat ìyàwó bẹ́ẹ̀ torí mo máa gbé voice note kan wá fún yín wá play ẹ̀ fún yín tí ọkùnrin sọ fún ìyàwó ẹ̀ wípé kò lè dóhun látòkè nítorí ọkọ ló lórí aya ẹ rí nǹkan tọkùnrin obìnrin yẹn ṣe nínú voice note yẹn máa gbé wá fún yín kẹ́ gbọ́ máa gbé voice note yẹn wá fún yín máa play ẹ̀ kẹ́ gbọ́ jọ nítorí Ọlọ́run ìwọ ọkùnrin tó bá ti mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ni ẹ mú fóònù ìyàwó ẹ̀ kò wò bóyá ó ń follow mi kó wọ́n follow mi o torí ìyàwó ẹ̀ alájú lórí platform mi àwọn questions tó dẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ o lè má ní answer fún I'm telling you ẹ̀rù á dẹ̀ máa bà ẹ́ ó dẹ̀ kò ní dókòǹtà ṣùgbọ́n wàá rò pé ó ń dókòǹtà torí àwọn question yẹn wàá máa wò pé tó bá fúnfi kíní kan báyìí nǹkan tó bá mọ̀ pé o kì í ṣe the type tó lè láòbò tó jẹ́ pé ẹnu Jésù ni máa gbó ẹ fẹ́ lè sunkún dákú tí bá play voice note yẹn ẹnu Jésù ni ẹnu ìyàsí mímọ́ ni má jẹ́ kíyàwó ẹ̀ bá mi pàdé o ó dangerous kíyàwó ẹ̀ bá Ọlọ́run ni mò ń sọ yìí o mú fóònù ìyàwó ẹ̀ kó wò pé kò follow mi tó bá ń follow mi unfollow mi lórí fóònù kíní ẹ̀ kó dẹ̀ block mi lórí fóònù ẹ̀ kò ní lè rọgbọ o tíyàwó ẹ̀ bá lọ ń follow mi tó mọ̀ bó lá tó kì í gbà kó dú ẹ látòkè tẹ́pọ̀ ọkọ lórí aya ni kò gbúdọ̀ dú ẹ látòkè ẹnu Jésù ẹnu ẹ̀mí mímọ́ ó dangerous kíyàwó ẹ̀ follow mi má jẹ́ kíyàwó ẹ̀ follow mi o ṣé mo kí mò ń sọ torí orí platform mi tíyàwó ẹ̀ bá follow mi tó bá ṣe gbogbo àwọn kíní a máa gbé ẹ ṣépè pé ìyà ló fi ń jẹun á dẹ̀ mú ẹ ní pápápá pé òun láti ṣe so jọ mò ń bẹ̀ yín ni o tíyàwó ẹ̀ bá ń follow mi àbí tó bá ń follow mi tó ò ní àwọn skills yẹn jọ tètè lọ jẹ́ kí ìyàwó ẹ̀ mú fóònù ìyàwó ẹ̀ kó wò kó unfollow mi kó dẹ̀ block mi lórí fóònù ẹ̀ má jẹ́ kó rí mi mọ́ láíláí otherwise pẹ́pẹ́ yá pọnmọ́ o kùtùpù á wú o ẹ rí kùtùpù á wú o má jò follow mi o má jò follow mi o torí orí platform yìí ibẹ̀ ni àdìtú àti àṣírí lókólóbò wà àdìtú àti àṣírí lókólóbò
àdìtú nílanilójú mú mi kúrò nínú ìgbèkùn okó àti òbò orí platform yìí ni o ire o.